ìgbésẹ̀ nígbà tí mo fẹ́ yọ àjàgà ayérayé kúrò lọ́rùn ọkọ mi ẹni tí mo mú fẹ́. ìsàlẹ̀ gbọ̀ngàn bẹ́ẹ̀ mú lọ 600 naira. kí ló wà mọ́tò yẹn. sir same thing sir. I'm a married woman. o ti bímọ. Yes. Congratulations. Thank you, sir. Ẹ jẹ́ kí n fi ọlá sọ́kọ mi. Nítorí nǹkan kan ni mo nífẹ̀ẹ́. Ó ní ọkàn mi wà lọ́dọ̀ ẹ jọ̀ọ́. O ò tí ì fún mi lábọ̀ kankan tó make sense yẹn. Mo láìka ọmọ yẹn irinṣẹ́ mi ò ṣeré mo fẹ́ fẹ́ ni. Ṣé fẹ́ gbọ́ kankan? Ṣé rí ẹ ti ṣe fún mi o? Mo mọ̀ pé mi ò dá yín mú. Àmọ́ kẹ́kẹ́ mo kí ni kan wípé ẹtí ò bá lè mú Ọlọ́run bá lè máa mú. Ṣé gbọ́? Ọlọ́run á dájọ́ fún yín.